hello ẹ̀yin olólùfẹ́ Fuji ṣé dáadáa ni mo bá yín. Nǹkan kan ṣẹlẹ̀, àwọn jàǹdùkú wọ́n kọlu Alhaji Sikiru Adisa Lemon nínú ìsàlẹ̀ Èkó. Gbogbo àwọn tó dẹ̀ mọ Alhaji Sikiru Adisa Lemon mọ̀ pé ọmọ ìsàlẹ̀ Èkó làwọn náà. Ìsàlẹ̀ Èkó Lagos Island ní bẹ́ẹ̀sì Alhaji Sikiru Adisa Lemon. Ẹ jẹ́ kí n gbà báyìí ná kí tó padà sórí Adisa Lemon. Ṣé gbogbo àwọn celebrities yẹn, ṣé gbogbo wọn ni wọ́n ká tó? Ṣé gbogbo wọn pátápátá ni wọ́n wà financially buoyant? Ṣé tó bá sọ pé èèyàn celebrity ṣó ti mean pé ẹni yẹn owó tabua, owó tó yẹ pé ó lè máa fọ́n káàkiri fáwọn ẹ̀ lóríṣiríṣi, ṣé gbogbo wọn pátápátá ló ti wà lọ́wọ́ ẹ̀? Mi ò rò pé gbogbo wọn pátápátá ló ti wà lọ́wọ́ ẹ̀ o. Ẹlòmíì celebrity ni àwa máa fake ẹ̀ before kó tó make ẹ̀. Wọ́n á ní fake it before you make it. So therefore kì í ṣe gbogbo àwọn tá a rí tó jẹ́ celeb yẹn pátápátá ni wọ́n wà financially buoyant. Ìmí struggle nù wọn ni, ṣùgbọ́n tó pẹ́ ti rí pé ó ti star, ẹ ti believe pé owó ti wà ní ọwọ́ ẹ̀. Kí ló ṣẹlẹ̀ tí mo fi ń pàṣàmọ̀ ọ̀rọ̀ yẹn? Alhaji Sikiru Adisa Lemon ni àwọn hoodlums kan wọ́n kọlù nísàlẹ̀ Èkó. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ ẹni tó ń jẹ́ Alhaji Sikiru Adisa Lemon, Alhaji Sikiru Lemon àgbà òṣèré ni wọ́n o. Is a prominent Fuji musician ní Lagos Island. Ìwọ tó bá jẹ́ Lagos base wàá ti máa gbọ́ àbí kẹ́kọ̀ọ́ ti gbọ́ wípé ẹnìkan wà Alhaji Sikiru Adisa Lemon. Ẹ jẹ́ kí n play short clip bíi 1 minute fún yín, fún àwọn tí wọn bá láǹfààní láti gbọ́ Adisa Lemon rẹ̀ àbí kí bóyá kéré ń gbà yẹn, because early 2000 Adisa Lemon pẹ̀lú àwọn Fuji artists tó yẹ pé wọ́n rò Lagos Island, wọ́n rò Lagos State, tí wọ́n rìn dáadáa Lagos State, Adisa Lemon pẹ̀lú wọn. Ẹ jẹ́ kí n play clip yìí fún yín kẹ́ ẹ lè mọ irú eré tí wọ́n ń play. Lẹ́yìn yẹn tó ṣẹlẹ̀ sí wọn ní pẹrẹu màá wá túlẹ̀ fún yín. Ẹ wò kè kẹ́ wo fídíò yẹn má bá mi bọ̀. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ti rí fídíò tí mo play fún yín yẹn? October 2025 ni mo post fídíò yìí. This particular one tí mo ti ṣe play tọ́ ẹ̀ ni mo post sórí platform níbí báyìí. Sikiru Adisa Lemon gbà yẹn wọ́n lọ play ní celebration year 2025 ni wọ́n ti lọ play tí mo post yìí. So ẹni tó ń pè ní Sikiru Adisa Lemon nìyẹn. Kí ló wá ṣẹlẹ̀? Ẹnu oní ọlọ́fàlà tí mo gbọ́ pé mo ta. Ẹ yẹ ká gbọ́n tó ṣẹlẹ̀ sí Alhaji Sikiru Adisa Lemon, bó ṣe ṣẹlẹ̀, bí ṣe kú, bọ́bẹ̀ ṣe pa àbí bọ́bẹ̀ ṣe kún. Ẹ ká gbọ́ lẹ́nu Adisa Lemon fúnra wọn. Ẹ má bá mi bọ̀. Mo lọ sí Lagos Island ni mo lọ wo ọ̀rẹ́ mi kan tó ń pè ní Alhaji Kẹ́hìndé Ire. So bí ṣe wá ń lọ mo gba marina wọlé níwájú Ohando filling station Abiboki street láti wọnú àdúgbò. So bí ṣe wá débi junction Tantalizer Broad street by Abiboki mo park. Àwọn yẹn wá dá mi dúró pé Lemon ó wá ní ìbúra kan ṣáàmà mi náà ni wọ́n máa ń pè ní Lukman, Alhaji Lukman owó ẹgbẹ́. So mo kàn park ni pé meanwhile mo máa ń ṣe orin fún wọn, mo ṣe orin fún wọn ní December. So wọ́n dẹ̀ pè mí ní on the 24th of December pé káríra ní Olúwọlé. But suddenly nǹkan tó ṣẹlẹ̀, incident iná tó ṣẹlẹ̀ ní Great Nigeria House yẹn kò jẹ́ kí a lè ríra. Okay, so ìgbà tí wọ́n gbọ́ pé wà bẹ́ẹ̀ ẹjọ́ yẹn mo park yẹn mo kò ní akéde fi yẹn kí wọn happy new year tó láti ìgbà tó ti pè mí yẹn àti ìráyè sọ̀rọ̀. So bí ṣe park báyìí mo wá rí pé wọ́n fa àwọn èèyàn lówó lọ́wọ́. So kí n tó súnmọ́ bẹ́ẹ̀ wọ́n máa bọ̀ tó máa ń gbé lọ́lé, wọ́n ti wọnú mọ́tò wọn láti máa move, wọ́n ti fẹ́ máa lọ. Mo kọ́ ní owó ẹgbẹ́ my chairman èmi ní Sikiru Lemon tí guy tá à ń sọ yìí bó ṣe gbórúkọ mi báyìí ó kàn fly up ni àbọ̀ olórí burúkú ni tani Sikiru Lemon ìgbà kan àwọn kan ó bẹ̀ tó ṣe bẹ̀ sí ní fly up ni yẹn. Òun máa ṣọ́kú ni, òun máa ṣòfò ni, òun máa kú láìpẹ́ yìí. Mo kọ́ eré mo kọ́ pè é pé kí ló ń ṣẹlẹ̀ báyìí, mo kọ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ ní àdúgbò mi. Wẹ́ ó ṣàbẹ̀ sí ní ṣe ogbó àwọn ìwà súnmọ́ pé Lemon you are a celebrity o má sọ anything, èmi kò tẹ̀ sọ anything gan pé
àti àwa ó lọ gbókúta ńlá kan, òkúta yẹn tóbi gan, ó fọ́ méjì gbé, ó dúró fún wa, mo dọ́ọ̀jì ẹ̀, ó bá ẹnìkan, ẹni tó bá yẹn ìyẹn fún un pé àṣé òkúta tó dùn yìí tó bá a máa ní kò ń sọ́ọ̀rì, àṣé kò tán síbẹ̀, ó tún lọ gbókúta kejì náà ńlá, ó tún jù, mo tún dọ́ọ̀jì yẹn náà. So ó tún wá ń fojú wá ìgò káàkiri, ó kàn gba àbíbò kí ẹ straight lọ́sọ̀nà kẹ́sítà níbi mọ́ṣáláṣí Kútì lábíbò kí ẹ náà bí ìgbà tó lọ sí Olúwọlé. So bó ṣe wá ń lọ báyìí mo kàn fi yẹn opportunity yẹn mo dé park sí ẹgbẹ́ tantalizer mo park sí, mo kàn fún opportunity pé kí n wọnú mọ́tò. So ẹsẹ̀ kọ́ mo sì gbé sí mọ́tò báyìí, ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì báyìí wà nílẹ̀, kí n palẹ̀ pé báyìí ó kàn ń bọ̀ lọ́kàn mi, bóyá point pé èmi wà ní mọ́tò yẹn ni o, bóyá ó dá mọ́tò mi màdónù, ó kàn falẹ̀ pé báyìí ni, ó kàn múlẹ̀ pé báyìí ọwọ́ mi gbá òfìsí méjì lọ́wọ́, ọwọ́ tó wù yìí, then ẹsẹ̀ mi náà ẹsẹ̀ òsì mi ló fi yẹ ẹsẹ̀ mi, eré mo pè é iṣẹ́ bẹ̀rẹ̀ sí lọ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ó lè ìyẹn bọ́ yẹn wọ́n pè ní Rilwan Rashid, bàbá Mohbad ló máa ń pè, bàbá Mohbad ó tẹ́rìbù gan-an nínú àdúgbò mi, everybody gan sọ pé Lemon ó ti máa ń ṣe tipẹ́, eléyìí ó gbọ́dọ̀ fi jófin, pé eléyìí tẹ́lẹ̀ bá ka ẹ mọ́ kọ́nà tó bá fọ́ ìgò àbí tó bá mú ọ̀bẹ dání eléyìí agúnyàn lọ́rùn á pààrùn sí kọ́nà, pé jẹ́ kó mọ̀ gbogbo àwọn ọlọ́pàá yẹn gan ní àwọn tó máa ń gbòòrò yẹn tipẹ́, because nínú àdúgbò mi mo wà kéèyàn má lè rìn láti ládùúgbò ó dẹ̀ ń lérí fún mi, mo tó dẹ̀ ń sọ ní pé èmi ò kí ń sẹ́tù mi sẹ́tù, ok mo á ní kí ni mo ṣe, ó dá má bínú, mo tún bẹ̀ má bínú nínú àdúgbò má bínú, torí mi ò mọ̀, òun ló mọ̀ mi àti musician, òun ló mọ̀ mi, èmi ò mọ̀, ok wá ní ẹ̀yà kì í ṣe transfer, kì í tẹ́wọ́ àwọn kì í tẹ́wọ́ kó tó di pé wà fi mí lẹ̀, mo tún wá ń lọ náà, mo tún wá ń báyìí lọ, kódà mọ́tò mi kan tó bàjẹ́, mo já sínú kòtò, wọ́n bẹ̀rẹ̀ sí ní ju pure water, ó lè ní ẹ̀ka ìtàn sọ yìí, bàbá Mohbad, but kò ní ṣerú ẹ̀ mọ́, a wà ní kóòtù báyìí ní Tinubu, ibi ló ń gbà lọ ẹ̀wọ̀n, kò ní ṣerú ẹ̀ mọ́, tó àwọn ẹ̀kọ́ sọ pé Lemon gbọ́dọ̀ gbà máa ẹ̀kọ́ bẹ́ẹ̀ láti gbà, wọ́n tó wá yà mí lẹ́nu tó wá fọ́ọ̀nì ni pé láti gbà tí wọ́n ti mú, táwọn ọlọ́pàá ti mú, torí ó kọ́ ń sá káàkiri, bàtọ́ padà rí mú, wọ́n ní ọlọ́pàá ní máa wọlé kí wọ́n máa mú bí ẹbí báyìí ni wọ́n dẹ̀ mú bí chicken ní àná on the 13 January 13 2026 náà mú lọ́ọ̀rì mú wọ́n wá sí èbúté èrò, wọ́n ní ìṣòro àwọn sọ pé àwọn máa mú. Ẹ káàbọ̀ padà, ṣe gbọ́n kan tí Alhaji Sikiru Adisa Lemon tí wọ́n sọ, ẹ̀yin náà ẹ̀ wo nǹkan bẹ́ẹ̀ yẹn, tá a bá ṣọ́ra tí àwọn ìjọba bá wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn miscreant yìí, wọ́n máa dá nǹkan míì lẹ̀, ẹ bèrè owó lọ́wọ́ yàn, ẹni kò tẹ owó kò ṣe transfer fún yín, ó ṣe wọn bá tágbẹ̀rẹ̀ gbé, ẹni kò tó, ẹni pé iye báyìí lẹ fẹ́, látara abẹ ẹ̀dẹ̀ mú ẹsẹ̀ ẹ̀dẹ̀ kan wọn lẹ́sẹ̀, kì í ṣe ni tẹ́ ẹ mọ̀ pé Fuji artist ni, ẹ mọ̀ pé celebrity ni, ẹ̀dẹ̀ kálá ẹ̀ṣá alápá ẹ̀kan lẹ́sẹ̀, a family man ni o, family man ni Sikiru Adisa Lemon o, tí wọ́n dẹ̀ kéré nínú wood wọn yẹn, ẹ̀dẹ̀ kálá wọn tán bẹ́ẹ̀ yẹn. Ṣe rí àwọn hoodlums yìí, èmi ò ní pè yín lọ́mọ ọ̀tá, mi dẹ̀ ní pè yín lọ́ra àìsà, ẹ jẹ́ n qualify yín pẹ̀lú hoodlums. Wọ́n máa ní sense of entitlement kan pé àwọn wà entitled láti gbawó forcefully lọ́wọ́ any celeb tó bá ti rí, kò dẹ̀ rí bẹ́ẹ̀, ẹ̀yin ò lè ṣiṣẹ́, àwọn celeb yẹn ṣiṣẹ́ kó tó arrive, kó tó di celeb yẹn ni wọ́n máa ń ṣiṣẹ́ takuntakun ni, so ohun tó bá ti fún yín pé kẹ́ ẹ gbà lọ́lẹ̀ máa gbà, ẹ lè force wọn kọ́ mọ́ 1 million kọ́ mọ́ 2 million wà náà, ẹlòmíì máa fake ẹ̀ ní ẹni máa fi kó wà lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n kó lè bá àbẹ̀gbẹ́ pé kó náà lè gba ìláwùjọ, á compose ara rẹ̀, á package ara rẹ̀ láti lè appear ní public, so ẹ jọ̀ọ́ Lagos State Government, ẹ má yẹ kí wọ́n fìyà yẹn jẹ Alhaji Sikiru Adisa Lemon, wọ́n má fìyà yẹn jẹ wọ́n gbé o. Picture bọ̀bọ̀ tó ṣiṣẹ́ yẹn, tó ẹ̀dà àwọn tó ṣiṣẹ́ yẹn, tó lead wọn, òun lẹ̀ ń wò lójú screen mi yìí, mo kàn mọ̀ bójú bọ̀bọ̀ yìí ni, so that kí má bàa rúfin àkọ́kọ́, ẹ̀kejì bọ̀bọ̀ yẹn lè padà wá repent, kó náà déyàn gidi lọ́la, kó turn over a new leaf, kó déyàn dáadáa, kó déyàn gidi lọ́la, kó fi gba àwọn ìwà jàǹdùkú ìpátá ilẹ̀ lọ́la. So mo ṣe mọ̀ cover ojú ẹ̀ yẹn, but àwọn tó bá mọ̀ àti mọ̀ pé ẹni báyìí ni, mo ṣe cover ojú ẹ̀. Ẹ ṣe èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni, èmi ò fẹ́ kó bàjẹ́ fún ní Fuji kankan, mi dẹ̀ fẹ́ kí ìyà jẹ ní Fuji kankan. Ẹ̀yin tí ẹ̀yin Yorùbá ní àwọn onígbàwọ́ onígbàwọ́, báwo bá gbàwọ́ onígbàwọ́, àwa tẹ́ àwa ya àwa máa fàyà pẹ́rẹ́gẹ́dẹ́ lójú àwọn ọ̀nà ìtìtì ni. Oní Fuji ẹ support ara yín, ẹ má yẹ kó fìyà jẹ Alhaji Sikiru Lemon, ẹ má yẹ kó fìyà jẹ wọ́n gbé o. Mo gbọ́ pé kéèsì yẹn wọ́n ti fẹ́ charge kéèsì yẹn sí court, ọ̀nà ayé kí wọ́n bá rí bọ̀ ńbẹ̀, ìyá yẹn ò ní jẹ́ Sikiru Lemon gbé láṣẹ Èdùmàrè. Màá tún máa rí some other time.
ó dàbọ̀.